Yes sir. Ńlẹ́. Yes sir. Torí pé ẹja àgbàlagbà ni mo fi ní kán gbà yín o. Yes sir. Yes sir. Nígbà mo wo inú gbogbo affidavit tẹ́ ẹ kó wá tí mo sì rí fọ́tò yín mo ní tọ̀ ẹ̀ kán gbà yín. Sẹ́yìn mo sìgá. Rárá ọlọ́run jẹ. Àwọn sìgá tíntín báyìí tí mo ń gùn bíi mọ́. Rárá sà. Ẹ̀yin mú. Bẹ́ẹ̀ni sà. Ọtí ńkọ́. Ìdílé ìyá àti ìdílé bàbá kò sí kankan tí mo ti mẹ́yìn mo ti mu. Ọbẹ̀ ta ọbẹ̀ ta ẹ̀ṣẹ́ yìí sì mú gbó náà. Ẹ bá mu bọ́ ya wèrè ẹ sì fẹ́ ya wèrè. Gbogbo àwọn tẹ́mi bá fẹ́ gbà tí ó mọ̀ wà mí ọwọ́ àwo olówó báyìí ọwọ́ ẹ̀yin dírẹ́bà ló wà ẹ̀kẹ́ni kò mọ̀ lọ fún mi kọ́ ni. Ẹ jẹ́ àmọ́ lọ. Ẹ jọ̀ọ́ sà ẹ má bínú o ẹ má bínú o. Bẹ́ẹ̀ sì kọ́kọ́ jáde ńgbà ẹ wà lórí fóònù mo kọ́ ti ń wò yìí ẹ jọ ẹnìkan tí mo mọ̀ rí. Ẹ wá gbà mí ni níbo ló lówó ti fẹ́ mú lò sí. My thought exactly sir my thought exactly. Kí ló fẹ́ fà pàdé olówó àtó lò sí. Ṣé ilẹ̀ láti máa ní àbókè òkun. Ẹ má bínú ẹ má bínú. Dákun jẹ́ lọ jàre. Ẹ má bínú ẹ má bínú. Wá bí ṣé bẹ́ẹ̀ ni o ti pẹ́ ní dírẹ́bà. Bẹ́ẹ̀ni. Ṣé mi ní kí n sílẹ̀kùn fúnra mi ni. ẹ wá ti Ẹ má bínú. Ọ̀gá o wọ́n ti pàdé o wọ́n pàdé wọn lọ́wọ́ o. ẹ lè ti sìn. Ọ̀ya. Ọ̀dà ọ̀rọ̀ àjàre ó ṣe wá fa kọ́rin di olówó báyìí tó ti ń yan. Ìfọ̀ akọni bọ̀ lọ́run ti dá mi ní. Ọ̀dà. Ọ̀túnbọ̀ owó làǹkẹ́ lọ́mọ yìí o. Kí ló kọ rẹ? Aníbírè mò ń jẹ́. Padà ò ní bí lọ́mọ báyìí o. Ṣé o sì? Èmi lọ́wọ́ máa gbé ibo ni máa lé mi. Ó kùn mí ní nọ́mbà rẹ̀ àbó ní fóònù. Mo ní fóònù. Kámẹ́rà fóònù. Rárá o. Èmi náà kàn wò bẹ́ẹ̀ ni. 080. Mo ní ẹgbẹ́ lariwo dán. Mo fẹ́ bá yín sílẹ̀kùn. Kí ló dé? Mo fẹ́ bá yín sílẹ̀kùn ni. Mo lọ ẹ̀kọ́ ti yá mi ni. Ní máa ń sẹ́yìn mẹ̀kúnnù iná ẹ̀ lẹ́kọ̀ọ́ bọ̀ lówó sọ̀rọ̀. Ọ̀túnbọ̀ owó làǹkẹ́ ló ń wò yìí. Ẹ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan Ọ̀túnbọ̀ olówó làǹkẹ́ lẹ̀ ń jẹ́. Lọ́mọ tètè rẹ̀ ń gbọ̀n mọ́ra wọn báyìí. Ẹni Ọ̀túnbọ̀ olówó làǹkẹ́ lẹ̀ ń jẹ́ ètè mi ọgbọ́n. Mo ní kí n máa sílẹ̀kùn torí tó jẹ́ máa gbégún ràn yín ni. Òun rẹ̀ ju ohun arọ́ ọ̀run. Ẹ pẹ̀lẹ́. Kí ló pe nọ́mbà rẹ? 080. Nọ́mbà mẹ̀kúnnù wẹ̀ láti ṣe nọ́mbà yìí o. Nǹkan kan náà tọ́mọ èmi náà ní nọ́mbà kan jẹ́ 00 lọ bẹ̀rẹ̀ kò tiẹ̀ sí yàtọ̀ olówó àti ọ̀rẹ́ka 080 Clinton ni 50 20 ọdún ṣe pọ̀ ní ayé rẹ̀ báyìí 20 40 ọ̀rọ̀ ayé wa o 10. Kí ni a ṣe èrò pọ̀ kàwé kankan odó gan lọ́mọ gbà ń sùn fún ọgbó pẹ̀ wa o Aníbírè Níbírè bàbá ẹ̀ kọ́ pààrọ̀ rẹ o Aníbírè. Ẹ flash mi. Ọlọ́mọdé rà padà tí a burú wọ́n lọ sí ronú báyìí bí ronú ọ̀yà tó ń bò ti pàdé báyìí o ọ̀rọ̀ olówó kan dé ń flash ni àwọn olówó ìfúláṣí ń pè ọ ni nígbà tí a pè ọ ni kó o gbé lójú mi báyìí bá a ṣe ń sẹ́ lò má pè torí pọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n náà máa dáhùn wọ́n fẹ́ lò ó ń bọ̀ sọ̀rọ̀ gbàṣẹ́jú ọdún ń pe nọ́mbà rẹ̀. Ọdún nígi sí òsì lọ́dọ̀ rẹ mẹ́rin. Ọdún nígi. Gbé. Kí n tó gbé. Gbé ewé mọ̀ lówó. Hello. Aníbírè ìléwọ́nu. Èmi ni. Ìyá Ọlọ́run owó ọ. Àmì Ọlọ́run. Ẹ pẹ̀lẹ́.
Anibiri. Ọkùnrin mẹ́ta. Mo ti ní nọ́mbà yín lọ ẹ̀kọ́ tiẹ̀. Mo ti bọ́ sọ́dọ̀ bí mo ní fóònù. Ebe yín lè dún kò lẹ́yìn tí mo wò. Bó ṣe sọ́nà mọ̀ ń gbọ́ òun wò mí lóòótọ́ wa. Ẹ ra kírẹ́dìtì. Yà sí ọ̀parọ́. Òrí mi náà rí o. Ẹ tó ṣe ra kírẹ́dìtì ni. Mọ́ra. Anibiri o. Àmọ́ ń jẹ́ yín. Ibi lóde wa máa gbé mi gbogbo àtọ́ bá ti fẹ́ gbé mi o. Ilé yín ni. Orí òkè òun. Mo ti gbọ́. Lọ́ọ̀ni máa gbé mi. Mo ti gbọ́. Máa gbẹ̀yìn mi ti á ṣe bẹ́ẹ̀ báyìí ra wa. Mo lọ bí iṣẹ́ mi. Ẹyin mo gbé fóònù ẹ̀ tún wé ti kírẹ́dìtì. Ẹ ń bọ̀ 4,000 sí. Ẹ ti gbọ́. Bàbá yìí kí ló ń wá yìí? Ẹ wá gbà mí, ṣé kò sí? Ẹ má bínú sà, ẹ má bínú sà. Tọkọ bá wá gà ńlẹ̀ nǹkan, èwo ní gbìgbìgbìgbìgbì. Ẹ má bínú. Ọ̀nà lórí bẹ́ẹ̀. Dákun sà. Wọ́n á jẹ́ pé bẹ́ẹ̀ ṣẹ́ lọ́la ni kẹ́ ẹ máa lọ lé. Rárá sà. Ṣé ẹ ti jẹun? Ebi ò pa mí. Ẹ ti jẹun lónìí? Mi tí ì jẹ sùn mọ́ ebi ò pa mí. Ẹ bá ti jẹ ẹjẹ mọ́ o, ẹ bá fẹ́ so kẹ́ ẹ wá ń dáhùn o. Ṣé gbọ́? Wọ́n ti wọ́n ní èso. Èso, mo gbọ́. Wọ́n jẹ́ pé búrẹ́dì àtẹ̀wà lẹ́jẹ̀ ló jẹ́ máa béèrè báwọn. Rárá sà. Ilé máa kí wọ́n bá yín rẹwà kí wọ́n tún fẹ́ yín sí ẹ̀yìn bíbọ̀. Àwọn aṣọ pàmì bá ti bí àwọn pé sọ́ọ́dún fẹ́ bọ́ ẹ̀jẹ̀ ẹ̀kẹ́ páàkì ní ìgbóhùn so. Mo ti yé mi. Mo rí nítorí ẹ̀ mo fi gbẹ́sẹ̀ lé bírèkì. Ebèrè náà mọ̀ ọ́n ebèrè ni ọ̀nà lọ́mọjọ́ tó dábàá. Ṣé babaláwo ní? Rárá àwọn ọmọdé máa ti fẹ́ lọ bí wọ́n sì máa ń ṣe nù. Ẹ ṣá pọ̀jù sí dẹ́nu lọ ẹjọ́ yín gan ti pọ̀jù. Ẹ gbà mí. Ẹ pẹ̀lẹ́ ọ̀gá tó wọlé náà ṣe é rí pé mẹ́rin lónà òbí ṣe ń sán. Ó ní ẹyẹ rojọ́ àbí kí ló bàbá yìí fẹ́ ọmọ fẹ́ gbogbo wàhálà báyìí kẹ́. Ẹ má bínú sà. Láì mọ iṣẹ́ lágídí ìgbò ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ẹjọ́ ẹ wà á dákẹ́ ẹ tún rí ọgbọ́n ṣe kókòtò ọgbọ́n ṣe kókòtò. Ẹkùnrin àgbàlagbà ẹni ń wò àgbà àbíkú ni kí ẹni bó ṣe ń wò ń sá fún un. Ṣé mo pé ìlú ìgbọ̀n níjọba ẹ̀yin náà ìwòrò ọ̀nà bó ṣe rí. Ẹ dákẹ́ ìjọba ẹ dákẹ́ ẹ máa ń wá ní tẹ̀wọ́n àlọ́. Mò ń wà. Níjọba ẹ̀yin lẹ́sọ̀ fún apá níjọba gbogbo akọ́lá àmọ́ pápí ò sí ìjọba. Mo ní ẹ má rojọ́ àlà fóònù mọ́ yín lórí o. Ẹ má bínú sà. Wọ́n sọ fún PA mọ́níjà tó ṣe interview fún yín. Oye ni wọ́n strong ni ẹ worú àwọn ẹ̀mẹ̀lì táwọn wé ní ìsìn house of àwọn wọn ò lẹ́mìí mọ́ ilé máa ń wà gan bí tí ò bá fi orí. Ọ̀gá ẹ̀wọ̀n mẹ̀sẹ̀ gbé bẹ́ẹ̀ sáì. Lónìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ ẹsẹ̀ báyìí lẹ́jọ́ ti fẹ́ bá yé wa jẹ́ báyìí. Ó ti dá. Kí ló dé? Bá ń gbé báàgì mo ní ọgbà mo ní ọgbà lọ́wọ́ mi ni. Ọ wá lọ sí ọ́fíìsì ni ọ lọ gbé mọ́tò kan. Tó bá ti gbé tán kó ọ́fíìsì jẹ́ àpẹ. Nọ́mbà 14 ọ bá ń gbọ́mọ kan wá. Bó ṣe dá wọn mọ̀. Owó rí tó pupa báyìí. Nọ́mbà 14 ni o. Nọ́mbà 14. O ti ń dúró díẹ̀ bẹ́ẹ̀ ìwọ gan ní dúró díẹ̀ báyìí. Sọgbọ́. Mọ̀ pẹ́ o. Onígbà tó lọ ní ìta àníri ọ̀bọ̀rọ̀ mọ̀ pẹ́ o. Anúlé. Ẹ dúná. Kírẹ́dìtì ẹ̀ ti transfer sí mi nítorí ọ̀dọ̀ bá ń pẹ́ ní kírẹ́dìtì torí Ọlọ́run. Màá transfer àṣẹ ṣùgbọ́n ní mò ń lọ lọ́jọ́ mọ́ sọ̀rọ̀ dáadáa. Ọ̀dà kò sí wàhálà. Ibẹ̀ ń kó rí mi èmi náà rí ọ báyìí o. Ọ̀dà mo dúpẹ́. Anibire o. Mọ̀njẹ́ yín. Mọ̀njẹ́ yín kọ́ sa ọ̀lẹ́pọ̀ bolówó sọ̀rọ̀. Anibire. Sá. Anibire. Mọ̀njẹ́ yín. Bóò ní nǹkan. Dáadáa ni. Ọ̀rọ̀ ìfẹ́ àyìn. Sọ́jẹ́ pa. Àmì ìgbọ́ yín mọ́ o.